kú dédé àsìkò yìí yóò dẹ̀ wá lára lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣe wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àfikún rẹ̀ tí wọ́n sì ti buwọ́ lù lọ́dún 2024. Bẹ́ẹ̀ ìròyìn ọ̀hún ti jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Wọ́n ní àwọn ìjọba ìpínlẹ̀ èyí tó ń lọ bí 20 ni ò tí bẹ̀rẹ̀ sí ní máa san owó ọ̀hún fún àwọn òṣìṣẹ́, pàápàá jù àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láwọn ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí NALGE, Alhaji Haruna Kankara, èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ àìkú Sunday kó tó di pò tẹ àwọn oníròyìn lọ́wọ́ lọ́jọ́ Monday, sọ di mímọ̀ wípé àwọn ìpínlẹ̀ bí 20 ni wọ́n sì kọ̀ jálẹ̀ báyìí láti máa san owó èyí tó kéré jù tó jẹ́ owó òṣìṣẹ́ ìjọba èyí tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí ti buwọ́lù sísan rẹ̀ látọdún 2024. Owó ọ̀hún tó ń lọ sí bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà 70,000 naira, èyí tí wọ́n ní púpọ̀ nínú àwọn ìjọba ìpínlẹ̀ yìí ni wọ́n ń gagun ipá tí wọ́n sì ń ṣe bí wípé àwọn ò kọ ibira sí owó náà tí wọ́n bìkítà láti san fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti àwọn olùkọ́ tó jẹ́ ti ìjọba láwọn ìpínlẹ̀ ètò lọ bí 20 ọ̀hún. Ẹni tó jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ti NALGE lórílẹ̀-èdè yìí, Alhaji Haruna Kankara, òun ló fi àwọn ìpínlẹ̀ ọ̀hún tó fi wọ́n léde. Àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Yobe, ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Zamfara, ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Kaduna, Ebonyi, ìpínlẹ̀ Cross River, olúlu ti ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà, ìlú Àbújá, tó fi mọ́ ìpínlẹ̀ Borno àti àwọn ìpínlẹ̀ bíi 11 mìíràn èyí tí wọ́n ní bí tí ń kó kéré mọ́tò wọn ì tí ì san owó ọ̀hún láti fi kún owó oṣù àwọn òṣìṣẹ́ eyín ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà 70,000 naira. Wọ́n ní láti ọdún 2024 èyí tí ìjọba àpapọ̀ ti fi ọ̀rọ̀ léde láti ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Wọ́n ní àwọn ìpínlẹ̀ kan èyí tó ń lọ bí 20 àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó ọ̀hún fáwọn òṣìṣẹ́ wọn ní ìpínlẹ̀ wọn. Àwọn ìpínlẹ̀ tí wọ́n ti tẹ̀lé àṣẹ ìjọba ńbẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Enugu tó fi mọ́ ìpínlẹ̀ Akwa Ibom, ìpínlẹ̀ Abia, Adamawa, ìpínlẹ̀ Anambra, Jigawa, ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Ògùn, Kebbi, ìpínlẹ̀ Ondo, Kogi àti àwọn yòókù. Wọ̀nyí ni àwọn ìpínlẹ̀ tí wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó ọ̀hún ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà tó jẹ́ owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù. Wọ́n ní bí omi ńlá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tún bọ́de lánàá láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà èyí tí wọ́n pe àkọ́rí ìwọ́de náà ní Take It Back, gbà padà, látàrí ọ̀wọ́n gógó oúnjẹ, ètò ààbò, ètò ọrọ̀ ajé èyí tó dẹnukodò àti ìyàn èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra báyìí. Wọ́n ní nílùú Àbújá, ìlú Port Harcourt, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ èyí tó pọ̀ jàǹtìrẹrẹ nílẹ̀ yìí ń làwọn ènìyàn ọ̀hún ti bẹ̀rẹ̀ ìwọ́de náà láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí wọ́n lè mọ àdójúkọ èyí tí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ látàrí bí nǹkan ṣe soríkodò ìnira eléyìí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn ènìyàn tí wọ́n rí níbi ìwọ́de ọ̀hún pàápàá jù tìlú Àbújá ńlá ti rí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn eyín Ọmọyẹlé Sowore
pẹ̀lú àwọn ènìyàn èyí tí gbogbo wọn kóra jọ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní abẹ́ afárá èyí tó ń bẹ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Way nílùú Ìkẹjà èyí ni wọ́n kóra sí ìwọ́de náà tó ti bẹ̀rẹ̀ láti àná tí í ṣe ọjọ́ 7 nínú oṣù kẹrin ọdún yìí. Lọ́jọ́ Ajé ńlá ti rí àwọn ènìyàn nílẹ̀ yìí tí wọ́n ti ń ṣe ìwọ́de pẹ̀lú bí wọ́n ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ àìléwọ́ àkọlé sọ́wọ́ èyí tí wọ́n fi ń sọ ohun tí wọ́n fẹ́ àti èròǹgbà wọn tó ń tẹ̀ dún ọkàn wọn fún ìjọba àpapọ̀ àti ìjọba ilẹ̀ yìí àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n lè mọ ìgbésẹ̀ èyí tó kù láti gbé kí ohun gbogbo lè túra fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí làwọn náà kà sí etí ìgbọ́ àwọn olùwọ́de náà láti má lè kọjá àlà wọn kí wọ́n má sì jẹ́ kí ìwọ́de àlàáfíà ọ̀hún kó di tòní jàgídíjàgan èyí tí ó padà mú ìkọlù tí ó padà mú wá dání. Lórí ọ̀rọ̀ epo rọ̀bì báyìí, àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n jẹ́ olùfọ epo àti àwọn tí wọ́n ní àwọn ibùdó ìfọ epo ní orílẹ̀-èdè Nàìjíríà, Crude Oil Refineries Owners Association of Nigeria (CORAN), àwọn mà ní wọ́n ní ó ṣeéṣe kí iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù lórílẹ̀-èdè Nàìjíríà kó wálẹ̀ ju 1,000 tó ń ta lọ́wọ́ báyìí. Owó àwọn tó ní ó ṣeéṣe kí wọ́n ra jálá epo bẹtiróòlù kan lórílẹ̀-èdè Nàìjíríà ní 400 naira tàbí 350 naira fún jálá kan látàrí ìjáwálẹ̀ eléyìí tí wọ́n ń ta epo rọ̀bì tá a mọ̀ sí crude oil bówó òun náà ṣe jáwálẹ̀ tí wọ́n ní jálá epo rọ̀bì yìí òun ló ti já wá sí $500 náírà, $50 náírà. Eléyìí tí wọ́n ní wíwálẹ̀ tí dọ́là tó fi wálẹ̀ àti iye tí wọ́n ń ta jálá epo rọ̀bì yìí yóò jẹ́ kí iye tí wọ́n ń ta epo bẹtiróòlù kó wálẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ CORAN wá ní ṣùgbọ́n ìyàlẹ́nu ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà máa ń jẹ́ fún àwọn ènìyàn wípé kàkà kí wọ́n tún gbé owó tí wọ́n ń ta jálá bẹtiróòlù wálẹ̀, wọ́n ní àwọn alágbàtà epo bẹtiróòlù wọn yóò máa yí sókè sí ni láti máa fún ìnira kún ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n láàmọ́ ó dá àwọn lójú gbangba wípé ọjọ́ kan báyìí ni òye àwọn ọmọlẹ̀ yóò sọ. Wọ́n ní láìpẹ́ ọjọ́ iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù yóò wálẹ̀ ju iye tá ń rà á lásìkò tá a wà yìí, gẹ́gẹ́ bí ẹgbẹ́ CORAN bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde. Ó kéré tán ènìyàn 15 ló farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan èyí tó dún gbàmù láti ara afẹ́fẹ́ ìdáná. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ní agbègbè Ìjọ́ra Bádíà ní ìjọba ìbílẹ̀ Àpápá Ìgànmú ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú 10 ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ èyí tí ènìyàn 15 tí wọ́n fi ara gbé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ara káṣá níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá afẹ́fẹ́ ìdáná èyí tó dún gbàmù náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdarí ìdóòlà ẹ̀mí àti ẹni tó rí sí ọ̀rọ̀ iná pípa ní ìpínlẹ̀ Èkó, arábìnrin Margaret Adéṣeyẹ sọ di mímọ̀ wípé ilé ìtajà kékeré kan èyí tó kó àwọn agolo afẹ́fẹ́ ìdáná ọ̀hún sí níbẹ̀ ni afẹ́fẹ́ ìdáná náà òun ló ti ń yọ́jò látinú agolo ọ̀hún, èyí tí wọ́n sì ní bó ti ń yọ́jò yìí náà ni òórùn rẹ̀ ń ló gba gbogbo ilé àti àdúgbò kan kó tó di wípé ó ṣe alábàápàdé iná kan èyí tó mu tí ohun gbogbo tó búrẹ́kẹ́ tó dún gbàmù níbi tí ènìyàn 15 tí wọ́n ti fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Arábìnrin náà wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ta afẹ́fẹ́ ìdáná ní ìpínlẹ̀ Èkó láti dákúndábọ̀ kí wọ́n máa ṣàkíyèsí agolo afẹ́fẹ́ ìdáná yìí. Bákan náà kí wọ́n má sì gbé sí àyè ibi ooru bá ti mú kí wọ́n sì rí dájú wípé àwọn ilé ó jìnnà sírú àwọn àyè wọ̀nyí láti lè má dẹ́kun irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n ní àwọn èèyàn tó farapa èyí ni wọ́n ti gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú kí wọ́n lè kúrò nínú ewu ara títa àti ríro èyí tí ìṣẹ̀lẹ̀ náà tó kó wọn sí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.
níléeṣẹ́ wa bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó sílẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Alibaba, òun mà ló ti sọ àwọn ohun àṣírí èyí tí ojú rẹ̀ rí, èyí tó ti di iṣó inú ẹ̀kú àmúmọ́ra fún eégún, ohun tí odó bá dé tí ò gbọdọ̀ ríta mọ́, látàrí àwọn àṣírí ńláńlá kan èyí tó tú sí lọ́wọ́ lórí àwọn ìrìn kò tọ́, ìwà kò tọ́ tí àwọn ìyàwó tó jẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà àti àwọn ènìyàn tó mọ̀ lórí àwọn ìwà àgbèrè tí àwọn ìyàwó wọn ń wò. Alibaba tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tóun mọ̀ yìí ni wọ́n yan àwọn gómìnà àti àwọn ọlọ́lá nílẹ̀ yìí ni wọ́n yàn wọ́n lálẹ́, tó sì jẹ́ wípé púpọ̀ ní ìgbà tóun bá lọ sí ọ̀dọ̀ àwọn gómìnà wọ̀nyí tóun dámọ̀ lòun máa ń bá àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ òun, àwọn ìyàwó àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú iṣẹ́ adẹ́rìn-pòṣónú ní ṣíṣe lòun máa ń bá wọn lọ́dọ̀ àwọn lọ́lá yìí tí wọ́n sì máa ń bára wọn ṣeré dàwẹ́kẹ̀ tí wọ́n máa ń rẹ́rìn lura wọn. Wọ́n ní kódà Alibaba ní ọjọ́ kan èyí tó ń lọ sí ọ̀dọ̀ kan nínú àwọn gómìnà yìí, òun bá ọ̀kan nínú ìyàwó ọ̀rẹ́ òun tóun mọ̀ dáadáa lọ́dọ̀ gómìnà yìí, níbi tí gómìnà tó ti ń sọ fún arábìnrin yìí wípé máa wọnú ìyẹ̀wù lọ, òun ní àlejò, tóun bá dá àlejò lóhùn tán òun yóò wá bá ọ nínú ìyẹ̀wù láti wá parí iṣẹ́ èyí tí wọ́n bẹ̀rẹ̀ yìí, wípé ara òun kò tí ì wálẹ̀ dáadáa. Olóhun sì gbọ́ òun ṣe bẹ́ẹ̀ ni wípé òun ò dá arábìnrin ọ̀hún mọ̀. Ó ní kò pésán kò póṣù lòun rí arábìnrin yìí pẹ̀lú ọkọ rẹ̀ níbi tí wọ́n ti pàdé níbi ìnáwó kan, tóun sì kí arábìnrin náà bí ẹni wípé òun ò tí ì rírí, òun ò dá mọ̀. Lẹ́yìn náà lárábìnrin ọ̀hún ló wá bá òun láti máa dúpẹ́ lọ́wọ́ òun, tó sì ń bẹ òun wípé kóun jọ̀ọ́ dákun dábọ̀ fi àṣírí ọ̀hún fi pamọ́, òun ò ní wúrúfẹ́ ìwà búburú yìí mọ́ o. Alibaba nínú ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, ó sọ ohun tí ojú rẹ̀ rí, ṣùgbọ́n tó jẹ́ wípé gbogbo àṣírí yìí òun ló wà nínú òun, torí pé ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé ni ó jẹrà mọ́, bí òun bá tú jáde ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni yóò dàrú, gẹ́gẹ́ bí Alibaba bó ti sọ. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa lójúmọ́ ọ̀la nígbà tí ẹ máa láǹfààní láti gbọ́ tún rè mí. Síwájú ìgbà náà mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín, ẹ mà ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.